mọ̀ yẹn lẹ́gbẹ́ mi àwọn yẹn kọ́ akọ́ ọ̀sẹ̀ tuntun bẹ́ẹ̀ líbuṣẹ́ bẹ́ẹ̀ lù mọ́ tẹ́lẹ̀ iṣẹ́ mo kàn rẹ́ kí mi kàn ṣùgbọ́n yẹn nípa ẹ̀yàn obìnrin yẹn èyí náà sì ní ó sì máa ń ṣì mí nípa lọ́gbà kò ní bó lẹ́gì kò ní ké lẹ́gì kò dẹ̀ wọ ṣòkòtò irú rẹ̀ lé yẹ kẹ́ a wọ skẹ́ẹ̀tì Deeper Life kẹ́ ẹ balẹ̀ kò yẹ pé àmọ̀ bó wo ní ké lẹ́gì àbí wọ ní bó lẹ́gì sí ṣòkòtò lé ẹ̀kọ́ àwọ̀ lé ẹ̀kan kẹgbẹ́yẹ́rì rẹ̀ lé ẹ̀kan kẹgbẹ́yẹ́rì rẹ̀ kọ̀ọ̀sẹ̀ rẹ̀ àrẹ kọ̀rọ̀ lọ kọ̀rọ̀ àrẹ bò náà kàn kọ̀ọ̀sẹ̀ àrẹ kọ̀rọ̀ lọ kàdà bí bọ́n kàn bá kàn ń rìn lọ kàn bá kọ̀dà bọ́n kàn bá ń walẹ̀ lọ bẹ́ẹ̀ náà lọ́ni múrìn kà á wọ iṣẹ́ jump suit ní pé àbí jump suit ìṣòro àtẹ́tọ̀ gan-an kà á fẹ́ tọ̀bẹ́ kọ́ mi núrìn ya kan nígbà pé kìí tọ́lẹ̀tì kan tí a tọ̀ kìí wọn gbé Nàìjíríà á ní commercial tọ́lẹ̀tì kò yẹ pé kàn tí ó sanwó yàtọ̀ sí Èkó Àbújá àná tí ó rí Èkìtì hàn sábà ní gáràjì nàkànnà tí ń nírú wọn ni kankan dédé nínú gbòòrò àtẹ̀tọ̀ àìdíṣòro ọ̀nìkan lámọ́jọ mọ́tò kọrin fẹ́ tàn ọ̀rẹ́ oníkadíjú wa ayé rẹ̀ á bàjẹ́ dànù èmi àyẹ̀kọ́ mọ́rẹ́ ó raṣọ àyè ẹ̀ kọ́ raṣọ èyí bẹ́ẹ̀ àtẹ̀tọ̀ ìnira bẹ́ẹ̀ ní jumpsuit àbí jumpsuit olóbùkún lọ́bìnrin múrin kọ̀yàn kéwàá rẹ̀ kẹ́múra jumpsuit at the end of the day káàtẹ̀tọ̀ ìnira ẹ̀kàndẹ̀rẹ̀ tí táìmù ọ̀gìnìtì kò tútù ìmúnimúrin kọ́ni ìrìn mo yẹ kan àkànpọ̀ bá tàlùbásà òtútù ní mú mi ṣùgbọ́n ọ̀nìmúrin àyàkùnwó ṣe cross top ní pé àbí cross top mímú kẹ́ pé agídí là ń dúró dúdú rán òtútù àrímúnimúrin àyàká gíọ́gíọ́ sórí ọ̀kadà ìṣe ẹ̀kọ́ mọ̀ wúre ó ra aṣọ àyẹ̀yẹ́ kó mú re ó ra aṣọ àyẹ̀yẹ́ láàyè kan gbé rẹ̀ ok mo dénú school west bẹ́ẹ̀ ni báyìí wà bìlí pé à ń lé àwọn ọmọ ní síta à ń lé àwọn síta tú pé à ń ṣe irun àyè sórí ṣé nọ́mà wo kó lulẹ̀ ọ̀rà rẹ̀ wọ́n ṣe irun bọ́ ọmọ gáràjì bíi ìjáwé jura bó síún kò ṣe sórí ìran ni gan kọ́ máa yóò lé ó tó nìmúrìn nínú àdé àti hàn síta àìwẹ̀ ìṣẹ̀rùn kọ́ àṣẹrun rẹ̀ anyway ni mo kí mi wú ẹ̀ you have to shun immoral dressing immoral behaviour ìwà tí ò dáa yẹn nù ṣáàdùgbà ká gbé yín ṣèpè lórí ayélujára ni anyway ire o.